kàlákìnà lè ẹ̀ńdáná fi kábàdí ọlọ́run ní mo dá ọmọ èèyàn fi kábàdí wàhálà ni mo fi dá wọn ọmọ èèyàn ó ṣe wàhálà kú mi. fi kábàdí. ọmọ èèyàn ò ní sinmi. yóò sá máa ṣe wàhálà pé bọ́ bá ti rí kan àtúndì mo tún fẹ́ dé yà yìí bọ́ bá tún rí kan àní mo tún fẹ́ dé yà yìí kí lọ́lọ́run ò ṣe fún ọ nídìí ìjà àfà tọ́lọ́ fẹ́ di number 1. eri ibu ni bẹ́ẹ̀ di number 1. ọlọ́run ti ó fún ọ lówó ó fún ọ níràwọ̀ ẹnu rẹ tọrọ bọ́ bá kó yọ̀ dáhùn bó o pè yàn yọ̀ dáhùn bọ́ ọ pàṣẹ yọ̀ dáhùn ẹnu gàgà yìí mà díẹ̀ tó kókì bí o ti yanjú tóun náà tó mọ́nìjì ẹ̀ àwọn yẹn ń bọ́ ọgbà bẹ́ẹ̀ wọ́n máa pé wùkíwù lòun wúyà máa ń bọ́ ọgbà. ìyàtọ̀ ni kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. bọ́ sọ lárúbáwá ò rí sọ. kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. o kí alukurani kò dùn. kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. kéèyàn fẹ́ wípé wàkàdọ́rọ̀ búkà ńlá tábùrú ńlá ìyáwó lódìdí àfa ńlá wàkàdọ́rọ̀ búkà ńlá tábùrú ńlá ìnsáàlì. aya Al-Qur'an tóun ti bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n jòkó lẹ̀ kọ́ra àwọn àfa bẹ́ẹ̀ wọ́n sì hó. wàlá ń bọ̀ afárabalẹ̀ ẹ wo ìmísí ọ̀rọ̀ àwọn yẹn sì hó. èmi àwọn bá nìkan pé ìrúkú yìí ni àwọn màálùmù wí wọn á wò ó ní ṣé lọ́tọ̀ àwọn ọmọ ó wú yẹn nìkan kan ò sì mọ̀ pé ìrúkú yìí ló wí aṣọ àṣírí ọlọ́run nù ni èyí ṣe tó fẹ́ di number 1. làkàní kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. àmọ́ tí ó jí orí bẹ̀ ni pé wàhálà lọ wá ṣe láyé ó ṣe wàhálà fa tó fi kú mẹ́rin. kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. inú kòtókòtó la ti dá ọ kòtókòtó náà ló bá kú. kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. bọ́bá ló mú un ti ń bẹ ń wájú kó ń bẹ̀ tó ń gé ọ padà gé kan tí ó yí ọ lọ́wọ́. kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. ayùn ó kú lẹ́nu àwọn èèyàn wà ká ọmọ bẹ̀rẹ̀ pé àṣewọ́ ló ń gé gbogbo kì í torí ipò ọ̀fẹ́ jẹ olórí ọ̀fẹ́ jọ̀gá. lákọ̀ọ́dì kọ́lẹ́kúndé ní sọ́nà fi kábàdí. wàhálà la fi dá ọmọ èèyàn sáyé. aya hasabu ọlọ́run ní aya hasabu ó ń think yẹkìdíra àléyìn ahad torí pé ọbẹ̀ di èèyàn ńlá ọbẹ̀ kí wọ́n máa ṣe ọ sáwùjọ àwọn àfa tí wọ́n bá ń pa àwọn àfa lórí mídíà wọ́n máa pè wọ́n náà ọ̀wọ́n á ń rò wípé Allah yẹkìdíra àléyìn ahad gbogbo ń tá a bá ṣe kò sẹ́ni tó lè bí wa bá gbẹ́bọ lóru kò sẹ́ni tó fẹ́ bí wa odidi àfa mi sì gbẹ́bọ lọ́sàn wọ́n ní farabalẹ̀ wọ́n ní ó gbé lànà ọjà ó ṣe bí wèrè torí pé ń wúwú ayé bẹ̀ bọ́ odidi àfa omi àrò aṣọ pupa lóru wọn ni kọ́ jáde láàrin òru kó lè wẹ̀ lérìta oríṣiríṣi torí kíni torí mo fẹ́ kí wọ́n máa pè mí láàfà gbà mo fẹ́ pe owó ránṣẹ́ ìjà àfa ta ń lò ń sàmánì tòní àwọn àfa ni bẹ́ẹ̀ ọba lówó ìjà àfa àwọn ọ̀rọ̀ ọ̀run káì lọ́dọ̀ tiẹ̀ nù òun ni bàbá àmọ́mọ́ ilé wúlò ó lóye kú ni bàbá ọba lọ ní tí ọba rí wọn kọ́dà bàbá ọba lọ ránṣẹ́ sí wọn pé àwọn tí ní màmá eléwó pẹ́ ẹ̀lẹ́ bá wọn tún rán ní sí wọn nígbà wọn rán ní sí wọn àbá yìí ti kú ọjọ́ tí wọ́n kú gẹ́gẹ́ bóyá mi ara ti sọ bàbá ọba lọ pé àwọn tí ní màmá eléwó pẹ́ ẹni wọn náà ọjọ́ eléwó nígbà wọn bá wọn bòkù wọn lẹ̀ kò odidi ọba ń wò wọn pé ń pè wọn pé mo ti rí i pẹ́ bẹ́ẹ̀ ni bàbá Sheikh Adam wọn ò lówó bàbá Sheikh Kamal ò lówó owó wo làwọn ọmọ wọn péjọ tí wọ́n kú bàbá Àgbárígìdò ò lówó tẹ̀sùbáà ní àfa Àgbàlagbàjì ò lówó àfa Bàdéńdé ò lówó àfa ńlò Òkútagídí ò lówó àfa Òkútagídí ò lówó kò lówó tó wá fẹ̀mí ilẹ̀ fọlọ́run gbòun fẹ́ kú ní ti torí tọ́lọ́run. àyà àṣàtò Allah yaqdiru alayhi ahadun. ọmọ èèyàn máa rò pé tóun bá ń lòlòkulò tí ń bá gbogbo nǹkan jẹ́ tí ń da irí ilé rírú tí ń jálé òun lé fi bọ́ tiẹ̀ lẹ́yìn tí ń wá ayé níwàkúwà tí ń sáré ayé bọ́bá wa dijọ́ kan
ọgbàgbé wípé ewúro wípé òkú sẹ́nìkan tí ó mú un kò sẹ́nìkan tí ó bì wọn òun má èèyàn òun má àwọn ọlọ́pàá wọn bá gbódìdí èèyàn sẹ́ni tí ó bì wọn gbọ́ ọlọ́pàá ti bẹ́ Nàìjíríà yìí ìkápá wọn wà ọ̀dọ̀ wọn ti ń ṣe jálà bí wọ́n bá ba gbogbo nǹkan jẹ́ ẹnìkan ò sí níbi Ọlọ́run ní ń rù bẹ́ẹ̀. Yakulu ahalakitu malan lubada. Yakulu ahalakitu malan lubada. Bẹ́ẹ̀ máa wí pé ahalakitu malan lubada. Mo ti náwó fún àwọn DSS. Malan lubada. Mo ti náwó fún commissioner of police. Ahalakitu malan lubada. Mo ti náwó fún AIG. Ahalakitu malan lubada. Ibi tí mo náà tí mo bá ní owó dé yìí ọmọ yóò tí mo fẹ́ káàkiri gbogbo Nàìjíríà yìí ni bá a bá pààyàn àwọn àfàlà wọn bá pààyàn wọn pààyàn lápàgbé. Ahalakitu malan lubada. Ibi tí Nàìjíríà dé lónìí béèyàn bá gbé èèyàn tó sì dùn níta gbangba tí wọ́n sì kámẹ́rà rẹ̀ tí a máa pẹ́ fídẹ́ǹsì nu wọ́n ya fọ́tò wọn kámẹ́rà rẹ̀ tí wọ́n sì fi ń kóòtù wípé sí òun náà alóhùn náà lòún wà ń bẹ̀ ó ti yé báwọn tọ́ba ti ní ndójì ego kuti tọ́ba ti rí wàláhì wọ́n jùlẹ̀ yóò tún gbé mọ́tò orin jùlọ fà rẹ̀ yóò tún jáde lọ́la. Yakunu ahalakitu malan lubada. yóò máa pé ibi tóun náwó dé ibi tóun lówó dé yìí èwo ní jẹ́ pé ẹnìkan wà wọn káàkiri ní táwọn bá ṣe ń lu iye àṣegbè ni òun àfa nàmúrúzù. Ahalakitu malan lubada. àwọn yóò ti wà láyé lónìí tí wọ́n daṣọ àfa àbúra tọ́já sí wípé wọ́n yẹn sàfà kọ́dà wọ́n yẹn sàwùjọ olówó àmọ́ntàgbè wọn. àwọn ni gbogbo kó wọ́n máa wá wárí fún ọ̀dọ́ wọn ni gbogbo ayé ọmọ lọ ayé ọmọ lọ́dọ̀ rẹ̀ ibi tó yẹ kó ṣe làákàyè ni wípé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ń wá ọ. Ó yẹ kó ronú wípé àwọn tó lówó lánàá bí irú tiẹ̀ wọn ò rí wọn mọ́ àwọn àfa àtàná ló kù táwọn èèyàn ń délé wọn. Yakulu ahalakitu malan